lè sú mi kò lè rẹ̀ mí mo lè ṣe báyìí dọ̀la. ìfẹ́ inú mi ni màá ṣe kò sẹ́ni tó lè padà. ìfẹ́ inú mi ni màá ṣe kò sẹ́ni tó lè change. tó lè yí padà. ìfẹ́ inú mi ni màá ṣe kò sẹ́ni tó lè yí padà o. ìfẹ́ inú mi ni màá ṣe kò sẹ́ni tó lè padà. tó lè yí padà. ìfẹ́ inú mi ni màá ṣe kò sẹ́ni tó lè change. bẹ́ẹ̀ni. ìfẹ́ inú mi ni màá ṣe kò sẹ́ni tó lè yí padà o. káńbó ló ní imú àgbọ̀n ìsàlẹ̀ ló di wọ́wọ́wù èkánná ọwọ́ wo mọ́wọ́ ó dolú òwú kọ̀ọ̀kan ajá ìjámọ́ lẹ́yìn yẹn kù àtẹ̀mí àtọlólùfẹ́ mi ìyá máa bára wà kalẹ̀. ìfẹ́ inú mi ni màá ṣe kò sẹ́ni tó lè padà. ìfẹ́ inú mi ni màá ṣe kò sẹ́ni tó lè change. ìfẹ́ inú mi ni màá ṣe kò sẹ́ni tó lè yí padà o. ìfẹ́ inú mi ni màá ṣe kò sẹ́ni tó lè padà. ìfẹ́ inú mi ni màá ṣe kò sẹ́ni tó lè change. ìfẹ́ inú mi ni màá ṣe kò sẹ́ni tó lè yí padà o. bó ṣe ń ṣe ṣu ọ̀bẹ lóye hàn bó ṣe ń ṣe ìyàwó ẹ̀bọ̀kọ rẹ̀ lérè. bó ṣe ń ṣàjọ fẹ̀yìnbó rẹ̀ lọ bí ìyá kan. bó ṣe ń ṣe mi àti ìfẹ́ mi kọ́ bí ẹbí lérè o. ìfẹ́ inú mi ni màá ṣe kò sẹ́ni tó lè padà. ìfẹ́ inú mi ni màá ṣe kò sẹ́ni tó lè change. ìfẹ́ inú mi ni màá ṣe kò sẹ́ni tó lè yí padà o. ìfẹ́ inú mi ni màá ṣe kò sẹ́ni tó lè padà. ìfẹ́ inú mi ni màá ṣe kò sẹ́ni tó lè change. ìfẹ́ inú mi ni màá ṣe kò sẹ́ni tó lè yí padà o. Hello there. Ìyàwó mi wà. Àwọn jíǹsì lẹ́gbẹ̀ẹ́. Èmi máa ti kúrò bíi around after 5 máa ti kúrò ní. Ti débi ṣe. Má bínú, mi fẹ́ jí ẹ ni. Ní 6 o'clock. 6 a.m. Iṣẹ́ pọ̀ fún mi lọ́fíìsì jẹ́ tètè kúrò nílé. Okay. Oh, no, I will fine. Ọkọ mi má bínú jọ jẹ́ kí n pẹ́ padà jọ. Jẹ́ kí n pẹ́ padà máa pẹ́ later to go. I love you. Hello, August. Yes, sir. Sir? Okay, I'm going to share. Mo ti fẹ́ ṣe tán. Màá bá yín l'office. All right, sir. Okay. Ṣé ojú ẹ ni mò ń wò yìí ṣá? Wúrà, ìwọ ni mo rí láì gba visa ẹ̀. Ọlọ́run ṣeun. Kò tiẹ̀ sẹ́ni tó wá rí ẹ rárá látìgbà tó ti ṣe wedding báyìí. Ààrẹ break light ẹ̀ kí ló ṣẹlẹ̀? Ẹ wò sísẹ má bínú. Kò ń ṣe fáàtì mi ṣẹ́ ni. In fact, mo sì gan máa ń complain. Ọlọ́run ṣeun. In fact, I must confess, I am super excited for you. Inú mi dùn gan. Alágbára Ọlọ́run, other steps tó máa tẹ̀lé. Ọlọ́run á ṣe ní rọrùn fún ẹ. Ọlọ́run á ṣe ní rọrùn fún ẹ o. I'm really happy for you. Because first step ló ti take yẹn o. Marriage, that's the first step. There's so many things involved. Mo pé lágbára Ọlọ́run, other steps tó máa follow. Tó yẹ pé position tó wà ń sìn by next quarter, want to face another position. Higher one. Lágbára Ọlọ́run. Ọlọ́run adé kẹwàá tọkọ ẹ̀ kalẹ̀. Just go, I'm very, very happy. Ṣùwárí ti iṣẹ́ tó rí. Ó wà surprise. Gbogbo wa láti gbọ́. Wọ́n ní orí iṣẹ́ tó yẹ pé millions báyìí lọ́wọ́ máa sọ fún ẹ. Ṣorí bó ṣe wá ṣiṣẹ́ yẹn, mo fẹ́ kó tẹpá mọ́ o. A lot of people, a whole lot of people ló ń wá opportunity tí wọ́n rí. So mo fẹ́ kó fi ara balẹ̀, my dear sister. Kó fara balẹ̀.
Never relent. Make sure you do your job diligently. Ẹ wò sis, ẹ jẹ́ kí n máa lọ. Sherry, mo wà on assignment mo ní sáré check in. Ojú ẹ̀ tèmi ń wò yìí kò wá friendly o, kí ló ṣẹlẹ̀? Okay, wọ́n kò ṣe. Oṣù ọ̀ irọ́ nǹkan tó bá ṣẹlẹ̀ ni kò sọ fún mi, ojú yóò wá friendly, kí ló ṣe? Ọ̀rẹ́ mi lè parọ́ fún ẹ, inú mi ò dùn. Ọ̀rọ̀ ìyàwó mi dẹ̀ ló ń bá mi nù jẹ́. Really? Ṣé o mọ̀ pé tí n bá sọ há nínú ilé mi báyìí, ìyàwó mi á sọ há bídí. Tí n bá sọ wá, á rí nǹkan mi sọ fún mi. Tí n bá fọ ní instruction báyìí, ó máa ṣe ọmọ tó wù mí. Tí n bá gbé ká dialogue, á fẹ́ máa dictate fún mi. Mo wá observe pé láti ìgbà tí wọ́n ti fún ní promotion níbi iṣẹ́, one, kò ní time fún mi mọ́. Two, kò tiẹ̀ wá rí mi bí ọkọ ọ̀nà ilé mọ́. Níṣẹ́ ló ń bá mi compete. Pípé position yẹn ń gùn, ó gùn láti ibi iṣẹ́, ó tún gùn dénú ilé. Tí n bá tẹnu bọ̀rọ̀ fún ọkọ tójú mi nínú ilé mi. Mi lè parọ́ fún ẹ, mi enjoy marriage mi. I don't understand. Ó ṣe pé kò kí dáná fún mi kejì. No, ṣùrí. Tó bá jẹ́ ti iná yẹn, èmi ò rí yẹn bí big deal. Ìwọ náà ló sọ kalẹ̀ sìn ó ní pé ó ṣe gba promotion, àkíní yẹn ò jẹ́ kó ní time. Mi ò bá suggest pé kí ìwọ fúnra ẹ̀ kó kúkú wọ kitchen lọ, kó lọ help ara ẹ̀ kó dáná, tó bá dé dáná tán ẹjọ́ jẹ́ because èmi bí èèyàn kan mi rí big deal nínú ká help ìyàwó wa. Ọ̀tá ni, kò sí big deal mẹ́, àbí? Kódà tó bá wá di pé a fẹ́ ṣe lọ́kọláya, ìyàwó mi ló máa dictate time tó wù àti time tí ó wù. Ìyẹn tó bá tiẹ̀ fún mi lélẹ̀ sínú ìyàtọ̀. Never, gbogbo nǹkan mo lè gbà mí lè gbà yẹn o. Fọlákẹ́mi tí mo ti fẹ́ sílé gan, ó máa fi lé mi káàkiri gbogbo inú ilé ni. Fọlákẹ́mi. Yes no. Ó ṣeéṣe mi. No ní sùúrù, nǹkan tó ṣẹlẹ̀ ni wípé. Ìwọ choir master. Kò jọ ọmọ choir ẹ̀ ní Fọlákẹ́mi. Ṣùgbọ́n a ní láti mọ̀ra wa díẹ̀ ká tó di pé a máa gbéra wa sílé. Àwọn ètò yẹn là ń tò kí gbogbo ẹ̀ lè tò. Ó fẹ́ já búrẹ́dì jẹ kó tó rà. Àwọn ṣó lè sọ yẹn lórí pásítọ̀. Ṣó lè face pásítọ̀ kó sọ nǹkan tó ń sọ. Ṣorí ti church ayé ọ̀tọ̀ ni, ṣorí ti ilé a máa dọ́gbọ́n sí ti ilé ni kí gbogbo ẹ̀ lè jọra wọn. Ṣìnà kọ́ là ń pè yẹn káyì ṣìnà kọ́ à ń ṣe ọ̀rẹ́ ara wa, a fẹ́ mojú ara wa dáadáa ká tó fẹ́ra wa sílé. Ẹ jẹ́ wá padà sórí ọ̀rọ̀ tí ẹ wọlé kí ló fún wa. Ọ̀rẹ́ mi jọ̀wọ́ bọ̀. Hello? Yeah, I'm almost done. Ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀. Màá try láti wá yín lọ́fíìsì tí màá ṣe tán sìn. Okay, sir. Sorry fún mi ní just 1 minute. Sorry. Ọ̀rẹ́ mi. Yeah, madam. Ṣé wàá pa wo? Ṣé wàá pa? Oh yes, now I'm all yours. For the past 45 minutes mo ti wà ń bí báyìí. Bó tiẹ̀ wà náà rẹ̀ mi. Láti ìgbà tán ti lè fún promotion báyìí, we hardly see. Kí ló dé? Iṣẹ́. Dúró náà rẹ̀ mi. Ṣé iṣẹ́ yìí ò máa affect home mi báyìí? Gbàgbé yẹn jọ, ọ̀rẹ́ mi kò easy. Wo time ta spend in school yẹn. A tún wá ṣe tán, mo wá gàgà ní opportunity láti get iṣẹ́ yìí. Ó wá ní kí n má ṣiṣẹ́. Ọ̀rẹ́ gbàgbé máa ṣiṣẹ́. Àti pé kó máa wò kó lè affect home mi. Ọkọ mi understand. Ọkọ mi dẹ̀ love iṣẹ́ mi. Ó dẹ̀ love èmi náà gẹ́gẹ́ bí ìyàwó ẹ̀. So ó dẹ̀ support mi. In fact, won't complain. We are fine, we are cool. Kò sí wàhálà àwa táwa fortunate. Ṣáà má gbàgbé pé ọkọ wọn lòdì, òun lọ̀pọ̀lọ́ fi gbé tiẹ̀ bùn.
And Yomi is a very good guy. I don't want you to lose your husband. Hey, ọ̀rẹ́ mi, èmi ni mo ní Yomi. Yomi ló ní mi. Kò sí anybody tó máa gbà lọ́wọ́ mi. Gbàgbé ẹ̀, iṣẹ́ mi kò ní stop home. Ọ̀rẹ́ mi gbàgbé ẹ̀, baby sáré ṣiṣẹ́ ìtàn fún ẹgbẹ́ ọlọ́jọ́ náà. But, wàá fún mi ní 1 hour 30 minutes. 1 hour 30 minutes. Pẹ̀lú 45 minutes mo ti lò ń bíbá. Wọ́n mọ̀ kan, bá mi sọ fún secretary yẹn, so yẹ kó bá mi get any coffee, má bínú jọ. Di coffee ẹ̀ mọ́ ọ̀rẹ́ mi, iṣẹ́ lóògùn ṣe máa ṣiṣẹ́. We will see on Sunday. That will be the best day for us. Okay, má bínú mi nílé sí. Ọkọ mi, good morning. Oh, morning there. How are you? I'm fine, and you? Oh, thank God. So early. Tó fẹ́ ṣe tán. Yeah, mo ti serve oúnjẹ sórí dining table tó bá ti jí dáadáa. Kó mi ṣe òpó jẹun. Èmi ti fẹ́ máa lọ sọ́fíìsì. Gbà ló di ká máa jẹ breakfast lọ́tọ̀ọ̀tọ̀. Tẹ́lẹ̀ a máa ń jẹ breakfast tó papọ̀ ni. So, kí ló ṣẹlẹ̀? Ó yẹ kó mọ̀ pé iṣẹ́ ti yàtọ̀. Tẹ́lẹ̀ ni máa ń pẹ́ bẹ̀ tí ń sìn láti ti dé ọ́fíìsì. So máa rí ẹ later. Kó take care, ṣó ti gbọ́. Wọ́n á máa ṣì yín later. Ṣó ti gbọ́ kó jẹun. Máa rí ẹ later máa sọ̀rọ̀. Ṣó ti gbọ́? Kó take care, bye bye. Inú mi ni màá ṣe, kò sẹ́ni tó lè yí padà o. Ìfẹ́ inú mi ni màá ṣe, kò sẹ́ni tó lè padà. Ìfẹ́ inú mi ni màá ṣe. I must confess, I am disappointed in you. What is this I'm hearing about you? Like, seriously, me only comprehend it. Because me ò mọ̀ ẹ́ kó jẹ́rú ọmọ bẹ́ẹ̀. Is it that you changed overnight or kí ló ṣẹlẹ̀? Wọ́n ní kò sẹ́ni tó lè bùn sìn. You talk to everyone anyhow. Kò sẹ́ni tó lè bá ẹ sọ̀rọ̀. Ìkàkùn Wendy. Kí ló ṣẹlẹ̀? Then, èyí tó ṣe ń bá fún mi jù ni pé you cannot balance between the home front and the office. Wọ́n ní iṣẹ́ ló máa ń ṣe all the time. As a wife, you need to balance between the home front and the office. Ọkọ ẹ̀ ò lè bẹ́ẹ̀ sọ̀rọ̀ kó gbọ́. What is this? What has come over you? I don't know. Ṣé Yomi ló wá síbi tó wá san owó lè fẹ́? No, kò wá bí. Tó bá tiẹ̀ jẹ́ pé wá bá mi sọ mí báyìí ni mo ti máa ṣe rí pé bí ọ̀rọ̀ yẹn pẹ̀rẹ̀ ni. Tí ó fi bá mi sọ̀rọ̀ lórí aago, ó lé ní wákàtí kan. Ó ní kò sí nǹkan tóun lè sọ máa gbá mọ́ òun ni. I don't know, sister. Ṣé mi ò try tó ni? Ṣé Yomi fẹ́ pa mí ni? Mo love iṣẹ́ mi. Mi ò dẹ̀ lè fi iṣẹ́ mi sílẹ̀ o. Nǹkan tó bá fẹ́ ṣe ni kò ṣe. Ẹ ti rán mi létí náà báwo lẹ jẹ́ sí mi ná. Eré àṣìṣà lásán lẹ jẹ́ sí mi. Ṣé tẹ́lẹ̀ wá mi sọ̀rọ̀ sí mi ìbá gbọ́? Ìyẹn ò ń ṣe big deal anyway. Ó ṣe ṣe lẹ̀ sí mi. Irú pàlàpàlà wo ni wúrà ọ̀la ṣe ẹnu? Mo dẹ̀ máa ń sọ fún Yomi, ó lè jẹ́ kí n kọ́ mi ò lè sọ fún mi. Well, nǹkan ẹ̀kọ́ tí mo ṣàkàn notice ni pé láti ìgbà tí wọ́n ti fún ní promotion níbi iṣẹ́ yẹn, ìgbà ló ti bẹ̀rẹ̀ àwọn attitude yẹn. And it's just so unfortunate pé ojoojúmọ́ ló wá ń worse. Wọ́n fún ní promotion ló máa ń ṣe nonsense ẹ̀. Bẹ́ẹ̀ mo ti máa ń sọ fún Yomi, as man to man, ó yẹ kó pè mí sí àkíyèsí pé wúrà ọ̀la ń ṣe báyìí, ó ń bí ibà ìsẹ̀, màá dẹ́ correct ẹ̀. I will come in. You know, mi feel pé nǹkan tí mo lè dá handle ni. But unfortunately, ó kàn worse lójoojúmọ́ ni. At least normal kéèyàn kan ṣe bákan ilé àná dáadáa. Ìgbà tí mo rí pé ọ̀rọ̀ ẹ̀ ti fẹ́ máa kọjá nǹkan tí mo lè dá handle ni mo ṣe ní wá. Abẹ́rẹ́ ló kún jù. Ọmọ kan tí máa sọ fún Yomi, as man to man, ṣoṣo mo ti máa ń sọ fún àǹtí mi, àwọn ló ń ba wúrà náà jẹ́. Yes, àwọn ló ń bàjẹ́ náà. Ìsìsì sọ fún mi sí, mo ti gbọ́, mo máa pè mí máa bá a sọ̀rọ̀. Just take it easy. Àná ló jẹ́ sí mi now, you are my in-law. Mo pray pé kò ní tí wà too late. Mo ní ó ti máa wà kú wa, ẹ̀ make sure kó máa correct ẹ̀. Mi jẹ́ ìfẹ́ wá fún check-up, regular check-up ní hospital. Mo ti máa ń sọ fún Yomi, má jẹ́ kó máa pẹ́ kó tó wá máa ṣe check-up ẹ̀. Just kó máa ran àmà bẹ́ẹ̀ ṣe Mo lè ṣe ohun gbogbo, kò lè sú mi, kò lè rẹ̀ mí. Mo lè ṣe báyìí dọ̀la. Bí ọba fún báyìí náà ni mo máa ráyè ṣàwọn ọ̀gbọ́n. ọ̀rẹ́ mi
Báwo tiẹ̀ ni ọ̀rọ̀ ìyàwó ẹ̀? Well, bákan náà ni o. In fact, mo fẹ́ lè sọ pé ṣe ló ń burú sí i. Torí kàkiri àgbọ̀n ẹ̀dẹ̀, ṣe ló ń fojú mọ́lẹ̀ kókókókó. Tí n bá sọ hansen mi ti ẹnìkan kó tó lè sọ lẹ́yìn. Dọ́, mo ti fẹjọ́ sọ ẹ̀gbọ́n ẹ̀. And mo dẹ̀ promise mo bá sọ̀rọ̀ pé òun á pè. I'm still waiting to see any changes though. But I don't know. Wo ọ̀rẹ́ mi ò tẹ̀ dà bẹ́ẹ̀ because Yorùbá ní kí sòbíà tó dégbò olúkànbí là ń ké sí. Ẹ̀gbọ́n náà ṣé kí n sọ̀rọ̀ ọ̀rẹ́ mi lè sọ ṣáájú àti ẹ̀fẹ̀ pé mi sí. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ rẹ̀ náà là ń sọ ọ̀rẹ́ tó ń sọ ìwò ó ti yàtọ̀ mọ́ ó ti di kan tó ń jábẹ̀. Ìyẹn wúrà ọ̀la náà bọ ẹ̀gbọ́n náà ẹjọ́ ṣé wúrà ọ̀la ti ń yan àlè ni àbí kí nìkan tó ṣe gangan. Lóòótọ́ náà wúrà ọ̀la ò yan àlè àmọ́ ó ń ṣe àfojúdi. Yorùbá dẹ̀ sọ wípé tí obìnrin bá ní àfojúdi ó burú ju kí obìnrin ní àlè lọ. So sórí wúrà ọ̀la ó ti bẹ̀rẹ̀ sí ní máa change wa àtìgbà tó ti promote ẹ̀ níbi iṣẹ́ problem upon problem ló kàn máa ń fọ́rọ̀ ẹ̀ mẹ́nu lé kò jẹ́ kó enjoy home ẹ̀. Ìyẹn wúrà ọ̀la náà. You see, ṣoré wúrà látò mọ̀ tẹ́lẹ̀. Bí yàtọ̀ sí wúrà láòsì, everything about her has changed. Mo ìrí wúrà ọ̀la last week mo lọ sí ọ́fíìsì ẹ̀ mo dẹ̀ bá ṣeré bíi like 2 hours kò dẹ̀ sọ anything fún mi. Ọkọ sọ̀rọ̀. Anyways ó yẹ ká ríra next week gbogbo nǹkan tẹ́ sọ yìí ni mo máa bá sọ mo believe kó máa change. Bóyá tí wọ́n bá tó bá sọ́ṣà let's say I guess. Ọlọ́ àjọ rẹ̀. àgbọn ìsàlẹ̀ lọ́dí wọ́ọ̀rọ̀ ìkànnà ọwọ́ ẹ̀gbọ́n mi ẹ máa kú ọjọ́ mẹ́ta fámìlì nǹkan ṣàlàfíà ni wọ́n wà. Adúpẹ́ fọ́lọ́run everybody wà okay ìwọ náà nǹkan báwo níṣẹ́. Adúpẹ́ o àǹtí òkú tí ẹ̀yìn sí stress ń pọ̀ jù but mi ò ní choice ṣàṣìṣe. Ṣé kò sì ti bẹ̀rẹ̀ ṣé ẹ kọjá lọ ni àbí báwo ni understand. Mo ṣe pé mò ń kọjá lọ mo dídí wá rí ẹ. Ẹ wá mi wá a jẹ́ wípé ọ̀rọ̀ tẹ́ wá bá mi sọ ó ní láti wà very important tẹ́ fi di láti ọ́fíìsì wá bá mi níbà ẹ jọ kí ló ṣẹlẹ̀ yá mo fẹ́ gbọ́. Owó ni mo máa fi ń sọ wípé tó bá nídìí ọ̀rọ̀ ìjẹ́ kó mọ́ ni ṣùgbọ́n láti ṣáà tí mo pè é pé mo fẹ́ rí ẹ bá lọ́wọ́ bẹ́ẹ̀ o máa ń sọ fún mi pé o máa ń busy no normally náà máa ń busy lọ́fíìsì bẹ́ẹ̀ àwọn àyè kan máa wà tí wọ́n máa gbà fún láti rest so mo dídì wá rí ẹ one on one talk ládẹ ni. So, kí ni ẹ fẹ́ rí fún ẹ I don't get it. Mo ṣe àbúrò nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin ìwà àtọkọ ẹ̀ ló jẹ́ kí wọ́n rí ẹ níbi iṣẹ́ sórí ọkọ ẹ̀ ó bá mi sàn kankan kò tẹ̀ tẹ́ mi lọ́rùn ló jẹ́ kí n wá ẹ gangan wá bẹ níbi iṣẹ́ báyìí. Ẹ̀gbọ́n mi dúró ná kí ni Yomi fẹ́ náà kí ló fẹ́ kí n ṣe tí mi ò ṣe mi ìmọ̀ kan tí Yomi fẹ́ tí mi ò ṣe o because èmi àti Yomi mo ti bẹ́ẹ̀ àtijọ́ settle ẹ̀ because mi ò mọ̀ kan tó fẹ́ ṣé Yomi ò fẹ́ kí n ní àṣeyọrí níbi iṣẹ́ mi ni àbí ṣé Yomi jealous mi ni ṣé ẹ̀ṣẹ̀ ni pé ìyàwó ẹ̀ wà ní position tó wà okay bẹ́ẹ̀ nǹkan ṣe wọlé tẹ́rí pàbúrò yín wà ní position tó wà okay ṣé inú yóò dùn sí ni ẹ wo ẹ̀gbọ́n mi mo ti bẹ̀ Yomi mọ̀ kan tí Yomi fẹ́ o mi mọ̀ kan tó fẹ́ mi ti bẹ̀ Yomi o. Brother, calm down tí bá nífẹ̀ẹ́ mi ní wẹ́wà sọ́fíìsì mi ní kó lọ bẹ ọkọ ẹ̀ kì í ṣọ̀rọ̀ ọ̀bẹ̀ lélẹ̀ àtúnṣe láàrin ìwà àtọkọ ẹ̀ ṣórí ṣe sọ fún ẹjọ́ mi nífẹ̀ẹ́ gan yes bọ́bọ́ ẹ̀ lọ́ọ̀fù ẹ̀ gan mi ní fẹ́ kó ti bọ́bọ́ ẹ̀ síta kó lọ gbóbìnrin mi wọlé wúrà ọ̀la change. Ẹ̀gbọ́n mi èmi gan nífẹ̀ẹ́ Yomi tí mi ò bá nífẹ̀ẹ́ ni mi ò nífẹ̀ẹ́ bẹ́ẹ̀ òun mi ò tọ́ láti understand má bẹ̀ o ṣé tí bíbẹ̀ ni mo ti gbọ́. ni mo fẹ́. ẹ mọ̀ pé mo tẹ̀sán ni mo ti understand. wúrà ọ̀la. tó ní àwọn check kan tó yẹ kí n we have to call this ẹ̀gbọ́n mi ẹ ní bínú. all right sir ẹ mọ̀ kan. you know calm down ṣùgbọ́n pé o fẹ́ pèèyàn gan o fẹ́ sin ẹ̀kọ́ ní issue tí mo ní pẹ̀lú next time kì í ti gbọ́ pé nǹkan tó ṣe láàrin ìwà àti Yomi kò ti ṣe no problem sir. tó ti gbọ́. of course. You promise me that. Thank you for coming sir. You promise me that. Of course. àtẹ̀mí àtọ́lólùfẹ́ mi ìyá bàbá rẹ̀ ọ̀gbẹ́ ìfẹ́ inú mi ní ìmọ̀ṣẹ́. Ayé mi lóde ọ̀rẹ́ ẹ̀ wo ṣorí ṣé ìwọ náà rí wáyé mi lóde ṣó má bọ̀ rẹ̀ sọ̀rọ̀ ṣá. Mummy mo máa ń bá sọ̀rọ̀. Irọ́
tó bá gbóhùn bá sọ̀rọ̀ ó yẹ kó reflect nínú ilé ẹ̀ wo lẹ́lẹ̀ bó ṣe dọ̀tí wo abọ́ téèyàn fi jẹun ṣé léèyàn ti tó ìjẹ tàbí jẹrin téèyàn ti fi lè jẹun. bá sọ̀rọ̀ torí Ọlọ́run kó má lè rẹ̀ nílé ọmọ yìí kó má lè rẹ̀ nílé kò burú yá nìṣó. Madam Wúrà àfíjù ta ọ̀bùnulé kí ni láríjà ẹ̀ gan-an kò kún pancake kò kún gbogbo ẹ̀ ṣé òun ní iye obìnrin ṣẹ́kọ̀ọ́ tí mo fi kọ́wọ́ ọmọbìnrin ṣé bí wọn náà rí èsì kan rí lọ báyìí ayan gbà báyìí èkúté náà ṣe titi ẹ̀ báyìí nínú ilé ṣẹ́kọ̀ọ́ tí mo fi kọ́wọ́ ọmọ yìí rè Wúrà. ẹ wo màámi èmi fúnra mi ti fẹ́ wá rí i ṣe stress yẹn ti pọ̀ jù fún mi kẹ́ bá mi wọ ọmọdé kékeré kan tó ń bá mi tọ́jú gbogbo inú ilé mi because kò easy kí máa lọ bí iṣẹ́ láàárọ̀ kí tún máa pẹ́ kí n tó dé lálẹ́ kí wọ́n máa ṣiṣẹ́ màámi kò easy ẹ̀yin ara ń ṣe gì ẹ bá mi wá ẹjọ́. kí n bẹ wọ ọmọ ọ̀dọ̀ kékeré kan wọ̀rọ̀ burúkú nígboro ẹnu kémi bẹ wọ ọmọ ọ̀dọ̀ iṣẹ́ kí ló ń ṣe inú ilé dúró àtijọ́ tí mo ti ń wá inú ilé ọmọ kankan ò wá pàdé mi rí o níwọ ọmọ yìí àánú ẹ̀ dẹ̀ ń ṣe mí mo dẹ̀ ń sọ fún ẹ o. tó ti ẹ̀ mọ́ ojú má bẹ̀rẹ̀ sí òun ló ti ń fetí ara ẹ̀ gbọ́ yẹn mọ́mí ó máa change má bá sọ̀rọ̀. ní plate tó fi jẹun kó má lè fọ kó má lè gbálẹ̀ nílé kó má lè tún lè ṣe obìnrin. ok kò burú. Wúrà ọ̀la ìjọ wo ni wọn àtọkọ ẹ ti ṣe wọléwọ̀de gbẹ̀yìn lónìí. Mami irú question wo lẹ ń bí mi èmi àti ẹ̀ṣìrìrà lẹ́nu àríra lánàá ìfẹ́ kó tó jáde lára àṣìríra every time là ń ríra náà. ó dà pé mo ṣe ń fọ lẹ́nu tí mo ń nà lẹ́fọ̀ kò yẹ àníjọ́ wo ni wọn àtọkọ ẹ tẹ́ ti ṣe lọ́kọ láyà. mi ò mọ̀ pé nǹkan tẹ́ ń sọ nìyẹn anyway tí mi bá ní ṣe mistake in fact máa sọ fẹ́ máa ní mo try ó máa ti tó oṣù 2 sí 2.5 or 3 yes 3. ó dà pé mi gbọ́ nǹkan tó ń sọ dáadáa oṣù 2 sí 3 ni wọn àtọkọ ẹ ti ríra nínú ilé. kí ló dé tó kù fi sọ di ọdún kan. ẹ wo màámi kò easy. kò easy náà. ṣọ́kọ mi fẹ́ pa mí ni kí n máa lọ bí iṣẹ́ láàárọ̀ kí n máa ṣe wàhálà káàkiri màá tún pẹ́ kí n tó wọlé lálẹ́ ọkọ mi máa tún wá ní ẹ wo mi lè ṣe nígbà tí ò ń ṣe oúnjẹ mi ò ṣe. nígbà tí ò ń ṣe kí ni gbogbo tó sọ yẹn nígbà tí ò ń ṣe oúnjẹ ìjọ tí mo ti wá síbí bá ọmọ mélòó ló wá pàdé mi don't you want me to see my grandchildren ta ló yẹ kó kú síbẹ̀ ta ló yẹ kó jókòó tì í ta ló yẹ tí tó jẹ́ kó lọ ṣé ìwọ kọ́ ló yẹ kó jẹ́ ìyàn yẹn. ẹ wọ Ọlọ́run ló ń ṣọmọ tó bá ti tó àsìkò Ọlọ́run máa fún mi ní ọmọ títẹ mi ò lè para mi. àánú ẹ̀ dẹ̀ ṣe mí ìwọ ọmọbìnrin àánú ẹ̀ ṣe mí gidigidi gan àmọ́ tó bá ṣẹlẹ̀ tán mi ò ní jẹ́ ìpín nínú ẹ̀ rárá o gbàgbé pé o ti níyàwó má jẹ́ rí ẹsẹ̀ nínú ilé mi wà ní mo sọ bẹ́ẹ̀. mami ẹ kí understand mi ẹ máa understand mi díẹ̀ mami kò easy náà. Shut up Wúrà, what is wrong with you kí ló ń ṣe ẹ́ gan-an Wúrà mọ́mí dẹ̀ ń bẹ̀ sòtọ́ ọ̀rọ̀ ó dẹ̀ ń ṣe báyìí òun ṣe báyìí kí ló ń ṣe é ṣé wọn nìkan ló máa kọ́kọ́ ṣiṣẹ́ ni. bẹ̀tọ̀ ọ̀rẹ́ mi kò kún ẹ̀ èmi mo ní ilé mi I'm old enough to decide on my own. But I am your friend. I'm so fucking. Màá dẹ̀ bá ìsòtọ́ ọ̀rọ̀. Look at your kitchen everywhere is dirty. ṣé fẹ́ gbọ́ liver mi clean tó bá ti ṣe tán mo níṣẹ́ tó pọ̀ tí mo fẹ́ ṣe nìyí tó bá ti ṣe tán fún mi ti. Kí n máa lọ lù sọ ẹ Wúrà. ìfẹ́ inú mi ni èyí wù mí ò wù ọ́ ló mọ̀mọ́ ìyá méjì jẹun lọ́tọ̀ọ̀tọ̀ èmi mo lára mi ìfẹ́ inú mi ni má bá mi sọ rárá ìfẹ́ inú mi ni. Má bá mi sọ ìfẹ́ inú mi ni èyí wù mí ò wù ọ́ ló
mọ̀mọ́ ìyá méjì jẹun lọ́tọ̀ọ̀tọ̀ èmi mo lára mi ìfẹ́ inú mi ni máa bá mi sọ rárá ìfẹ́ inú mi ni. I can't sign the register to say I give my body and my soul. Ṣé ìwọ́n tó fẹ́ máa ṣe lélẹ̀? Ó rẹ̀ mí ni. Ṣé ìgbà táwa wà ní aṣọ fún wọn ní ètò ìgbéyẹ ká para wa? Ó ti rẹ̀ mí náà. Tó gbára báyìí ló ń ro mí. Ara rẹ̀. Ìjọ tó lọ́nà, ìjọ wo lè gbé àtẹ̀jẹ́ lóko lára rẹ̀? 3 months ago. 3 months ago. 3 months ago. So you can understand. Ó ti rẹ̀ mí. Ṣá lọ sí ọ́fíìsì lọ́la. You won't possibly. Don't go very permission for very well. West Ham. I'm not doing what? I'm not doing what? Oh, stop it! Oh, you want to Betrayal to rape me? Uraola. I see you, girl. Kí ló dé? Ṣé ìwà mi náà le tó bẹ́ẹ̀ yẹn ni? Tẹ́bí tí má ti ń bẹ́ẹ̀ sọ̀rọ̀, wàá dojú bolẹ̀, ò ní wojú mi rárá. Ṣé ìwà mi náà ni ò dá bẹ́ẹ̀ yẹn ni àbí ẹ̀rù mi ló ń bà ẹ́? Rárá sà, ìwà yín wà òkè pẹ̀lú mi. Ẹ ṣe nǹkan kan tó bàjẹ́. No, tó bá yẹ pé ìwà mi ni ò dá, feel free láti sọ fún mi. So that ma lè change ìwà mi ní ọ́fíìsì yìí. Ẹ sà, ẹ wà òkè sà, ẹ wà òkè. Alright, lọ́kì bẹ́ẹ̀ ni, kí ni program ẹ̀ ní ìrọ̀lẹ́ mi? So that kí n lè gbé jáde ká catch phone. Excuse me? Phone? Sorry sir, I'm a married woman. Yes, I am a married man as well. No doubt about that. I'm sorry sir. I can't do such a thing. Bá máa máa jáde ní ìyàwó ní ọmọ máa jáde pẹ̀lú ọkọ náà. Ẹsẹ̀ má bínú. And besides, I'm a good Christian. Wúrọ̀lá, ṣé kí n bá pàrọ̀ fún ẹ? Deacon ni èmi tó ń wọ ẹ ní church, not just ordinary member. I'm so sorry sir, kò matter. Ẹsẹ̀ má bínú, mi ò lè ṣe wọ́n tẹ̀ kí. Oh, okay, Wúrọ̀lá, just wait. Ó dà pé mò ń bẹ sọ kò fẹ́ yí ẹ. Dúró, ṣé o pé qualification ló gbé ẹ dé post tó wáyé ni? Ṣé o máa dúró èèyàn tó apply fún post tó wáyé ni? Ẹ sà, mo ṣe bí àmọ́ qualify lẹ́ṣẹ̀ ní kí. No, you are getting it wrong. Yes, you are getting it wrong. Ó ní nǹkan tí mo rí lọ́bẹ̀ tí mo fi ga ọwọ́. Yes. Excuse me sir, ṣe iṣẹ́ ṣì wà tí mo yẹ bá yín ṣe? Because mo fẹ́ padà sí ọ́fíìsì. You want to work out on me? I'm not working out on you sir. I'm going back to my duty place. Fine, you can go. Excuse me. Mo ya wèrè o. O ṣáàgì lọ́gbẹ́. O tàgùrọ̀ lọ́fà. O wá dédé ọ̀bẹ. O lanú lẹ̀. Ṣé o rò pé ọ̀fẹ́ ni ẹmu ro ni? Yes, who is there? It's me sir. Come in. Good morning sir. Wúrọ̀lá, how are you? I'm fine sir. How was your night? It was fine, and you? Good. Not bad. You sent for me sir. Yes, I did. I asked the secretary to ask you to come to my office once you enter the office. I have something to give you. Okay sir. Wúrọ̀lá, níbo ló ń lọ? Mo fún ẹ lẹ́tà. O ní kó gbìyànjú kó mú nǹkan tó wà nínú lẹ́tà yẹn. You're just working out on me. I'll read it in my office sir. No. Oh no. Check it right here. Now. Thank you sir. We'll see. You really beat my imagination. In fact, ó surprise me gan. Mi mọ̀ pé irú obìnrin bíi tiẹ̀ ó sì kù ní generation yìí. I did an exam for you. And you passed, no doubt about it. Be always good, all right? Okay? It's a game, sir. I'm very, very grateful, sir. Thank you very much. Thank you, sir. All right, darling. Good day.
My baby is a fine boy. Leo. Baby, I love your beers. You say you're joy, you are fine, you're handsome. Oh, you are beautiful. O tún ti need nǹkan. Me need the cocoa. It's with about to need nǹkan. Lẹ máa gbé àwọn pattern oríṣiríṣi wọlé. Èmi ò lówó lọ́wọ́ nsìn yìí. This is not about money. So it's about what? Baby, it's about us. What is it about us? Baby, see, you have a good job, and I have as well. So kí ló ń dá wa dúró náà? Torí kò yé mi. What are we waiting for? Let's just plan our wedding and settle down. Oh. Well, èmi ò feel pé a ní láti ṣe anything nísìn because mi ní fẹ́ kó dàbí ẹni pé rush anything. You understand? Kò ní láti slow down. To buy the right time, I'm a machine. Èmi feel pé time is the right time for us. Baby, it's not a rush now. But I think bubble now, eh? Maybe let's just do this thing and... Baby, see, I can't wait. I can't wait to be Mrs. Auleye. I can't wait to be in this house. Okay, you can't wait to be Mrs. Auleye, but ìwọ fúnra rẹ. Ṣé o feel pé o ti ṣe anything for me láti jẹ́ kí n mọ̀ pé o deserve pé kí n marry ẹ? Baby, lẹ́nu ẹ̀. I cook your food. I care for you. I wash your clothes. Everything now. Jọ, ṣé o ti wash mi gangan fúnra? Sean, I do that every day. Baby, what's that now? For sure. And now. Yeah, wash me, let me see. I should wash you, ladies. Let me give it. Ṣé báyẹn ń kiss ni? Oh, ṣògo ready láti marry. Wà láwo ni mo ná lọ́sàn-án. Yes, ma'am. Báwo ni? Fine, ma'am. Ẹyọ mọ̀ tó ṣẹlẹ̀ ní pé mo fẹ́ máa lọ sílé. Ṣé kò sí máa? Ó fẹ́ràn ẹ̀mí dé. So tọ́gà mi bá ti dé, sọ fún wọn pé mo ti lọ sílé tó fẹ́ràn. Ṣé wàá rí tẹ́ bá ti délé? Ẹ lo oògùn kéde rest. Ṣé mọ̀ pé ìlera lògùn ẹ̀ o? Ṣé dìde? Tó bá mi àárín táìmù ọkọ̀ ẹ̀wọ̀n ẹ ti gbàgbé fóònù wa. Kí ni gan? Kí ló ṣe òde fẹnu dé? Ó mọ̀ tọ́jú ẹ̀ nìyà sọ àwọn tá mọ̀ tọ́jú wọn kábẹ́. Bọ́sítà! Sọ fún lẹ́dí kọ́ bọ́sítà! Anyways, baby, my real all I should go. Òun kọ́ ló ń lé mi lọ. I just wanna know. Ẹni àpè kó wá jẹun ó lè gbá ní lọ́wọ́ mú. Ẹni àní kò kíni lẹ́yìn ó lè fẹ́ ẹ̀gún sọ́wọ́. Ẹni àfọ̀rọ̀ lọ ó lè jẹ́lé nìní ẹni. Yọ̀mí! Ọ̀rẹ́ mi! Tèmi bàjẹ́! Ọmọ rere ọmọ alálùbáríkà, ọmọ tó mọ̀ tọ́jú ọmọ rẹ̀. Kò mọ̀ ọ́ lò ní àgbà lọ́wọ́ ẹ̀. Yọ̀mí! Yọ̀mí! Ọ̀rẹ́ màdà mi, mo fi ń tàn. Ẹ̀kúlé lọ́tà wà, ilé làṣẹ ní gbé. Ẹ̀kúlé lọ́tà wà o. Kí ni mo pọ́npọ́n sọ jáde lẹ́nu yìí? Tí bá gbọ́ ẹ dáadáa, òun jẹ́ láti sọ fún mi pé orí girlfriend mi pẹ̀lú Yọ̀mí ọ̀rẹ́ mi. Kò ṣe pé bí mo rí wọn nìkan. Tí mo ṣe bá wọn ò dáa. Báyìí ni mo ṣe bá wọn. Mi ní gbà ọ̀rẹ́ mi dá mi. Ọ̀rẹ́ mi dá mi ní gbà. Orí ọ̀rẹ́ mi Yọ̀mí pẹ̀lú girlfriend ti tèmi. Yọ̀mí ń bá girlfriend mi ṣe rubbish tó dẹ̀ mọ̀ pé mo fẹ́ fẹ́ ọmọ yìí ni.
No, kò possible. Ọ̀rẹ́ tí o betray ẹnìkan. Yomi stab me from behind ni. Ẹni tí mo finú tọ́. Ó wá jẹ́ ìyàwó ti tèmi. Ló wá bá ṣe ranù. Má jẹ́ kí Yomi mọ̀ wípé ogun àdùbí ni. Kò ń ṣe ìtàn tí ọmọ ogún ọdún lè pa. Ọlámilékun láti wá kọ́ṣẹ́ sí. Nítorí mi ò ní gbà. Mi ò ní gbà o. Búra. Maria later. Mo ti ń ṣe nǹkan sí lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọ̀rẹ́ mi má dà mí mo finú tán. Ọ̀rẹ́ má dà mí mo finú tán. Ẹ̀kúlé lọ́tà wà Yomi. Hey, friendship. Hey, please, I get there. So tí ẹ ṣe ní guts láti lè raise ọwọ́ ẹ láti kí èmi. Jọ, kí ni gbogbo pálapàla tí mo gbọ́n pé ìwà àti Fọlákẹ́mi ṣe? Give me up! Irú ọ̀rẹ́ wo ni wọ yìí? Ọ̀rẹ́ mi ló dẹ̀ péra ẹ. Ìwọ, ìyàwó tèmi fẹ́ fẹ́, wọ́n bá ní àjọṣepọ̀. So right, tàbá tiẹ̀ sọ wípé ìyàwó ẹ̀ ń ṣe pálapàla tó tiẹ̀ síta jọ. Ṣọ́dọ̀ ìyàwó tèmi ló yẹ kó tiẹ̀ sí ni. Ẹ máa mú pálapàla yẹn máa fi mọ́nu ilé yín ni náà. Ìyàwó ẹ ló yẹ kó lọ bá náà. Ṣé yẹ kó descend lórí ìyàwó mi ni? Ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ni ẹ́. Save me that trash! Listen and listen good. Ṣó ti rí ọ̀fun ti tọ̀ sí gbẹ̀gìrì mi àti ẹ̀ kó ní kálukú kó kẹ́kọ̀ọ́ ẹ̀ dání ni. You are a traitor, bad friend. Ìyàwó ọ̀rẹ́ ẹlẹ́dàá mi máa dà fún. Ìyàwó ọ̀rẹ́ mi yé bá dé. Ó ní ká máa yọ kí yọ̀ mí lọ́lọ́. Nígbè ká máa tó láwẹ̀ papọ̀. Mo ní ó yá, mo ní màá ṣe o. Kò ní implicate mi o. Ọlọ́yàwó rẹ̀. Orí mi máa dà fún ẹ. Bọ̀dá mi, kó ṣe pé bóyá pé wọ́n sọ fún mi o. Níṣe ni mo fojú ara mi rí wọn. Ọ̀rẹ́ mi dà mí, ọkọ mi náà dà mí. Ṣé wàá rí nǹkan tó jẹ́ kó dùn mí jù ni pé tó pé ń bá tẹ̀ fojú mi rí ni kò ní dùn mí. Bọ̀dá mi ẹ wò wọ́n cheat mi. How come? Òun sọ fún mi pé ọkọ ẹ àti ọ̀rẹ́ ẹ wọ́n cheat on you. No, sọ fún mi. Ṣé wọ́n pè ẹ́ lórí fóònù ni? Àbí o wà bẹ́ẹ̀ nígbà tí wọ́n ṣe gangan ni? No, tell me now. Kí lẹ̀ ń sọ yìí? A ní mo wọlé bá wọn nínú room mi lórí bẹ́ẹ̀dì mi táwọn méjì jẹ́ ń ṣe nǹkan bẹ́ẹ̀. Ẹ wo bọ̀dá mi nígbà o. Mi ò ní gbà kó tẹ́ ń ṣe pé ọ̀rẹ́ mi ló dùn mí jù bí kò ṣe tọkọ mi tí mo trust tó dẹ̀ betray mi. Wúrà ọlá ẹ̀mí ló ní mo pè ẹ́. Mo ṣáàpù ṣá. Ṣé o rántí níjọ́ tí mo wá bá ẹ ní ọ́fíìsì tó ń sọ fún mi pé bọ̀dá mi iṣẹ́ ni o, iṣẹ́ ló ṣe kókó o, kò ṣe family kò ṣọkọ. Ṣó ti rí báyìí? Mo dẹ̀ sọ fún ẹ wúrà ọlá àfìgbà tó sún bọ̀wọ́ ẹ̀kún gírí. Yes, ó ti sún ní ìnáwó. Ó lọ wò tá báyìí. Jẹ́ kí n wá sọ fún ẹ kò ṣe wípé wọ́n kò bára wọn sùn. Tó bá dé stage kan sìn ṣòro rẹ̀ tó sọ yẹn ó máa gbóyún wá ni. Because etí ẹ ti di mo bá ẹ sọ onínú iṣẹ́ ni mo bá ẹ sọ onínú iṣẹ́ ni tí ó ti wá rí báyìí. Bọ́dá mi kí lẹ̀ ń sọ iná ẹ̀kan tẹ̀ try kẹ́ support me for once. Tí o máa ń bẹ sọ wúrà ọlá o kì í fẹ́ gbọ́ tí agídí yìí ni mo sọ fún ẹ pé wọn kò bára wọn sùn ó sì ń gbóyún bọ̀ wọ́n sọ fún mi pé gbogbo nǹkan ni wàá ṣe sí jẹ́ kí n sọ fún ẹ sórí nǹkan tí mo máa ṣe fún ẹ sí advice mo máa fún ẹ ṣó máa wẹ̀ gbà bíríbírí ni o alágbọ̀n yes tó bá jẹ́ pé orí òkè ló lè lọ wàá gbàdúrà because ibi tí mo wo level yìí lọ àdúrà ló lè ṣe o yes because ibi tí mo ń wo bí mo ṣe ń wo yìí ọ̀rẹ́ mi gbà finally yes you got to pray. Ẹ wo ẹ̀gbọ́n mi ò ní gbà tó bá yẹ pé yẹn ni gbogbo nǹkan tó bá máa gbà ni màá ṣe sí. Ọ̀rẹ́ màá gbà mí lọ́wọ́ rẹ̀. Àdúrà lọ̀rọ̀ ẹ gbà báyìí. Ẹ wo ẹ̀gbọ́n mi máa rí. Mama. Yomi, baby, I'm back. Yomi, baby, I'm back. What's this? Ṣorí bí tó bá lé ayé rẹ̀ dé. Ṣorí bí tó bá lé ayé rẹ̀ dé ooo. Wọ́n sọ títí olóògbọ́.
ṣòrí bí tó bá ẹ dé ìfẹ́ inú mi ni màá ṣe ṣòrí bí tó bá ẹ dé. ọ̀rẹ́ má dà mí mo finú tán jọ̀wọ́ má dà mí mo finú tán ọ̀rẹ́ mi má dà mí mo finú tán ọ̀rẹ́ má dà mí mo finú tán má fi wé ní. Yomi pa mí o. Yomi tèmi bàjẹ́ o Yomi dà. ẹjọ́ nítorí Ọlọ́run bí mo ṣáà ń bá sọ̀rọ̀ lẹ́tẹ̀kẹ́ má bínú ṣé rí mo tí ń wáyọ̀ mi káàkiri kò síbi tí mi ti wà dé mo ti lọ sí everywhere tó máa ń lọ mi ò rí ẹjọ́ bóyá tẹ́yìn bá dẹ̀ bá mi pé mọ̀ pé ó sì máa ń gbọ́rọ̀ sẹ́yìn lẹ́nu. Why are you disturbing my peace? Tẹ̀dúnà mo rò pé onílàkàyè ni sọ gbogbo ẹnu ẹ tó mú belebelebele tún lè think straight. So any problem more be to my turn to. Well, I am the wrong person for you, my dear. God will only know láti wá sílé mi láti máa béèrè ọkọ ẹ. Ṣé wọ́n sọ pé mo gbé ọkọ ẹ sílé ni? No, dá mi lóhùn. Ṣé mo family mo ọkọ ẹ? Má insult me. Má insult me. Àbí kí ni nǹkan tó ń ro gangan? Kí ló lérò? Mi ò kọjá yàrá mi o. Òkèlè gbígbẹ àti fọkànbalẹ̀. Ó tẹ́ mi lọ́rùn o. Ìwọ dẹ̀ kọ́ lọ́rùn mi, ìwọ kọ́ ló dá mi. Ibi tí mo wà ó tẹ́ mi lọ́rùn. Ọlọ́run tó ṣe ti A, ó ń bọ̀ àṣẹ ti B. But well, that is a story for another day. Ó dùn lájọ́ ń ṣe. Tí ó bá dẹ̀ tún dùn mọ́, àgùntàn mi ò jẹ́ lábẹ́ Gẹ̀ẹ́sì o. Má wá sínú ilé mi máa insult mi, máa bèrè ọkọ ẹ̀ lọ́wọ́ mi fún kíni. Okay? Kò tẹ́ mi fẹ́ sọ fún yín sí ni wípé mi ò wà bothered nípa nǹkan tó máa ṣẹlẹ̀ sí ẹ. I have people I fend for. I have people who I talk to and they listen to me, and you don't happen to be one of them. Mi ò ní problem pẹ̀lú ẹ rárá. Mo ò ṣọmọ ìyá mi, o ò ṣọmọ bàbá mi. Èmi àti ẹ are family. O understand? Àjọṣepọ̀ dùn òun la ṣe jọ ń ṣe. Tí ó bá dẹ̀ tún dùn mọ́, olúkálùkù wá ṣe kí ni? Á jẹ́ orúkọ bàbá ẹ̀. Don't come here and disturb my peace of mind. Ṣó ti yé ẹ? Sister, nǹkan tí mo sọ ń gbà yẹn gbá ẹmu ni mi ò mọ nǹkan tó ń ṣe ní ìmọ̀ nǹkan tó jẹ́ kí n sọ nǹkan tí mo sọ sí yẹn má bínú. Bẹ orí ara ẹ. Excuse me. Sister. Wúrà. Ọlámilékan. Báwo? Ṣé wàá pa? Ojú ẹ̀ rí. Ìjọ mẹ́ta. But kí ló ṣẹlẹ̀? Níbo ló ti ń bọ̀ nínú òrùn burúkú yìí? Actually, mo ń bọ̀ láti ilé mechanic, mo lọ check mọ́tò mi. So mo wá try láti máa lọ bóyá máa rí cab, mi dẹ̀ wá rí cab. Mo ti fẹ́ rí ẹ̀. Báwo mo ń try láti gbé ẹ̀? Nípa ọ̀rọ̀ ọkọ mi. Ó ti pẹ́ tí mo ti ń wa ọkọ mi, ẹ bá mi wà. Mo ti wá káàkiri mi ò rí. In fact, èní ló pé oṣù kan tó ti kúrò nílé. Ó mean ẹ̀. Ó kúrò nílé fún mi. Mo dẹ̀ ti pè, mo ti bẹ̀ títí kò gbọ́. Oṣù kan. But nígbà tí irú nǹkan bá ìṣẹ̀lẹ̀ why tó ti sọ fún mi tẹ́lẹ̀? Ó ṣe sọ fún mi pé kó kúrò nílé rárá. Ó mọ nǹkan. Ìgbà tí mo mọ̀ pé òun àti Fọlákẹ́mi wọ́n fẹ́ra wọn. Mo dẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ wa tiẹ̀ ti jà. Reason nìyẹn tí mi ṣe bọ́dà láti sọ fún un. Ó tiẹ̀ lọ́jọ́ kan tí mo fẹ́ pè because mo ti ronú pìwàdà. I want him back. Mo dẹ̀ ti try gbogbo possible best mi ò rí. But now tí ìwọ náà dẹ̀ ti sọ pé o ti realize mistake you know, bóyá ó máa tẹ̀ better. Ìgbà tí ìwọ náà ń rú àwọn ìwà tí ò fi bẹ́ẹ̀ dáa, you know, ó máa kó kúrò nílé. But nǹkan tèmi mọ̀ ni wípé mo kàn rí òun àti Fọlákẹ́mi lọ hospital. Mo kàn rí wọn briefly, mo dẹ̀ rí pé wọ́n wà happy mood. Though I was surprised mo pé kí ló lè máa jẹ́ kí ni wọ́n máa dùn tó yẹn. Mo wá ní láti pè kọ́nà àwọn nọ́ọ̀sì tó wà mẹ́ pé jọ kí ló ṣe àwọn people tí ni wọ́n ń dùn báyìí. Ó dẹ̀ sọ fún mi pé Fọlákẹ́mi lóyún fún or something. Mo kàn pé well, it's good for them. Èmi ń tèmi ò èmi ti gbàgbé wọn nínú life mi. I don't want to have anything to. Are you serious? Fọlákẹ́mi lóyún fún Yọ̀mí? Tèmi bàjẹ́.
What are you saying? Ó ti lóyún fún yín ò bother me ti move on. Ìwọ fúnra ẹ, you know, that ti move on tẹ́lẹ̀ bó ṣe love ẹ ni. Mi ò move on. Ni mo fẹ́ move lọ. Mi ò move on rárá bá mi wá jọ. Oh, o love ẹ. Ló dẹ̀ ń behave bẹ́ẹ̀ yẹn sí. Mi ò ní ṣe bẹ́ẹ̀ mo gbà tí mi ò mọ̀ ni. Wo, Ọlámilékan jọ. Wúrà, I have to advise you. O ní láti wà fúnra ẹ. Èmi, I'm done with them. Wọ́n gan serious now ọmọ kan tó fẹ́. Lọ sort ara ẹ náà, you know. Níbi tó bá lé ayé rẹ̀ dé. Ó máa wá rí fúnra ẹ̀. Níbi tó bá lé Ìráyè máa ń yẹ nípa. Nípò. wọ́n sọ títí olóògbọ́. Ah. Ṣòro níbi tó bá ẹ̀ dé. Fọlákẹ́mi lóyún fún Yẹ̀mí. Ìfẹ́ inú mi ni màá ṣe. Tèmi bàjẹ́ o. Ṣòro níbi tó bá ẹ̀ dé. Ó tán ẹ bí ò tán yọkọlú kò wá tán bí. Mo sọ fún ẹ àbí mi sọ fún ẹ? Mo sọ fún ẹ wúrà ọlá àbí mi ò sọ fún ẹ? Sórí ibi tó bá gbèsè ayé ara ẹ jẹ́ dé. Mo sọ mo dábọ̀ ẹ̀ títí ò máa gbọ́. Iṣẹ́ ni o ó yá máa fẹ́ ó yá nígbà tọkọ ti fi ẹlẹ̀ tó ti bá tiẹ̀ lọ́sìn ó yá máa fẹ́ iṣẹ́ yẹn máa fẹ́ ṣé mi ṣe ọmọ gbé ní wọ́ọ̀dì báyìí láyé mi gbogbo ẹ̀kọ́ tí mo fún ẹ níbo ló kó síná àtàrí rẹ ní gbádìí ẹ ó ń fi òbúrò ṣe ẹ̀yẹ tí òbúrò bá rẹ ní gbádìí ẹ ṣá máa fa á lè máa fi àtàrí ṣe ẹ̀yẹ ni ó ti àbí òtọ́ ẹ. Mọ́mí ẹjọ́ ń dúró lọ. Ẹ bá mi wọkọ mi. Mo ṣe bí bóyá mo wà fortunate ni. Mi ò mọ̀ pé ṣàkóbá ni mo gbà. Ṣé èèyàn máa ń nífẹ̀ẹ́ iṣẹ́ ju ọkọ èèyàn lọ ni? Orógọ́fà ènìyàn ó wá ń wá ọgọ́fà igi kiri tó bá rí ọgọ́fà igi yẹn kí ló fẹ́ fọgọ́fà èèyàn ṣe o? Sọ fún mi. I'm highly disappointed in you. Mami ẹ̀wọ́ mami ẹjọ́ ẹ bá mi wọ́kọ mi ẹjọ́. Kí má lọ kí ló tún fẹ́ kí n ṣe? Ṣé èmi ni màá bẹ́ẹ̀ pé ọkọ ẹ wálé nígbà tí ọ̀rẹ́ ẹ bosom friend ẹ tó lóyún fún ọkọ ẹ for crying out loud tó ṣe gbọ́ lẹ́nu kí mi bẹ́ẹ̀ wá ṣọ́bẹ̀ mi wọ́kọ̀ ti tèmi o ìwọ ti gbàgbé wípé àti rẹ tu kọjá àti ràbọn ni ojoojúmọ́ là á ra ẹtù ọjọ́ kan là á ràbọn ó wá ní nísì kí mi bẹ́ẹ̀ wọ́kọ̀ ẹ gbogbo tí ẹ gbọ́ náà gbogbo ìmọ̀ràn tí mo fún ẹ nígbà tí o ẹ̀ṣẹ̀ wed níbo ló kó sí. Ìwọ ń lò mo sọ fún yín pé ẹ̀kọ́ ilé ó ṣe kókó ìtọ́jú ọmọ ìtọ́jú ilé ìtọ́jú ọkọ ọwọ́ obìnrin ilé ló wà wọ́n ta ló fi ti ẹjọ́ ṣé mo rí bẹ́ẹ̀ mi ṣe wọ àti àwọn bàbá ẹ̀ ni ó ti gbàgbé bí mo yẹ máa ń ṣe yín gbà tó wà lọ́ndà mi ṣó ti rí ibi tó bá yára ẹ̀ jẹ́ ṣó ti rí ọ̀rẹ́ ẹ̀ your bosom friend wúrà èmi ni mo bí ẹ ṣá àwọn ti change ẹ ní wọ́ọ̀dì bí tí mo bí ẹ sí. No, I don't think. Mami ẹjọ́ sọ̀rọ̀ lọ mami ẹjọ́. Mo finú tán ni jọ̀wọ́ má dà mí o. Mo finú tán. Mr. Abe ẹ má pẹ́ o gbogbo tẹ bá fẹ́ ṣe kẹ́ ṣe pápá ni ṣé mo kí ọ̀gá ò láìka máa pẹ́ nìta ẹ má pẹ́ o. No problem, no, later. I hate to touch with you, touch with you. Welcome to my call already. Hello. Hi. Ẹ kújọ́ mẹ́ta. Wọ́n okay, báwo ni leave yín? Ojú yín ló ṣà ń tán yín. Ọlọ́run, mo ti miss yín gan. Mi ò expect yín níbi iṣẹ́ rárá o. Torí kò tí pẹ́ tẹ́ lọ, kí lẹ tí wá ṣe? So, I believe pé màá dúró lé for a month. Kò possible. A week tí mo lò yẹn gan ní ṣe tó dàbí pé wọ́n fọ́ sí. Mo ti wà bored. Reason nìyẹn tí mo ṣe house office. Yes, it's inside. Wọ́n wà lọ́lé. Okay. Ẹ jẹ́ kí lọ bá yín sọ fún wọn pé wà round torí wọ́n lálejò. Oh, no, má worry. It's first surprise. Yes, ma'am. Kí ló mi sí? Kí ni? Ṣetán. Ṣé ìwọ gẹ́ ọ̀yọ́? Ọlọ́mọ yẹn kò parẹ́. Mi lè kú. Ṣé ọlọ́mọ yẹn kò parẹ́? Pẹ̀lú àdàdà tó kàn ń bà kiri. Mi lè para mi lè kú sáájú òdì. Kí ni mo sọ fún ẹ? Mo sọ. So week ọ̀sẹ̀ kan. So ọ̀sẹ̀ kan péré ló ṣì lò nínú leave tó ní. Òun ló ti ráyè gbọ̀n yẹn. Èyí tó ti ṣe kó tó jí pé lọ leave kò tí ì tó. Ó ti wá. Jọ kí ni problem ẹ pẹ̀lú àti gẹ́ ẹ̀kọ́ náà? Kí ni problem ẹ? Wo máa advice tó bá mọ̀ kó ń kẹ́la lọ máa ipò kò kú dànù. Tó bá yá ń sìn wọ́n máa sọ pé ọ̀rọ̀ mi pọ̀. Òótọ́ ni mò ń sọ fún ẹ o. Àfáà kù. Ẹni kìíní kan ṣe kìíní kan. No problem. See you. Kókó wa ládàá.
Ẹlẹ́gbọ́n. Okay, tell me. Kí ni nǹkan tẹ́ ẹ rí lára ọmọ yẹn tẹ́ fi fọ́ fún dé level yẹn? Mo fẹ́ mọ̀. Má sọ bẹ́ẹ̀ mọ́ títà wò. Má sọ bẹ́ẹ̀ mọ́. Ọmọ sọ pé bí wọ́n ṣe ń submit application letter wọn ni mo ti fọ́ fọmọ yẹn. Lẹ́pọ̀ máa ń ṣe nǹkan tí èèyàn máa ń wò tí èèyàn ń gbójú kúrò. Ẹsẹ̀ wọn torí yẹn bí áńgà ni. Okay, torí pé ọmọ yẹn straight ó lè pa lè fi fọ́ fún un. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Ṣé nígbà tó ti submit application letter ni mo ti fojú sọmọ yẹn lára mo ní kó mú lẹ́tẹ̀ ẹsẹ̀gbẹ́ ni pé ọmọ yẹn la máa mú ó pàṣọ kò pàṣọ ó ní qualification kò ní qualification òun la máa mú títẹ̀ wò àwọn ọmọ tó bá ti lẹ̀pa bẹ́ẹ̀ yẹn àwọn gángan ládùn ayé jẹ́ wá sọ fún ẹ bí mo ṣe ń gbé súnmọ́ tí mo kó mọ́ máa hàn ọmọ yóò máa hàn ó máa ń dọ́sítì mi ni. ó mọ èmi ìdá mi ìdá rárá mo kàn fi promotion mo fi gbáǹdì mi. kí ni délé lè rí ni tó bá ti dọ̀rọ̀ obìnrin mo lè bẹ́ẹ̀ jà. àwa wíta láìwí inú married woman mo sọ fún lẹ́sẹ̀kẹsẹ̀ èmi gan married man inú good Christian mo ní mi gan dikin bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ Táíwò mi ò gbádùn rárá gbogbo tí n bá ń lé èmi gbọ́dọ̀ mú ni gbogbo tí n bá ní màá fi lè mú bẹ́ẹ̀ mo sọ fún ẹ èmi ò kọ́ kílẹ̀ ṣù èmi ò kọ́ kílẹ̀ dàrú èmi gangan ní ìka orí wíjà mi ìgbádùn wo Táíwò wo mi ìgbádùn mi ìgbà rárá. ok láti sinlẹ̀ gbọ́n anywhere má ṣe kí ni mo máa gbé fún yín ni lọ́fíìsì yín gan mo ṣe kí ni mo gbé fún yín. ọmọ gbàfọ́gẹ̀ ẹni gbàfọ́gẹ̀ ẹni. Yeah, for sure. No. Mo dé sí ìlú má ṣe ẹni tí bẹ́ẹ̀ yẹn fún mi ní time díẹ̀ jọ̀wọ́. Mo gbà. Òní mi alálùbáríkà. Lórí ibú ọmọ tó ń sẹ́rin tó ga tó ń pè ní wúrà ọlá tó ń yìn wọ́n yẹn ni mo tó ń lálà wèrè ẹ̀ sí. Ọkọ kẹ́wọ̀n yẹn ni mo wá rí ẹ̀ fún. Ṣé o lọ sí ìdí pé kankan ṣẹlẹ̀? Kí ni tèmi pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀? Jésù. Ṣé mistake? O ní tí ìdí kankan. Mo ti sìn ọkàn. Olóòmà tó wà lórí iṣẹ́ ọ̀rẹ́ mi. Ọmọ bàtà ti dé bíbá yìí. Ọmọ ìbá wa ń bí ní fàánù ọgbọ́n bá mi bí ni. Ń bẹ ìbá nísìnyí sẹ́ jẹ́ kí sáré sọ nǹkan tí mo fẹ́ sọ má fi mi tẹ kọ̀ǹpútà. Gẹ́wọ̀n yẹn, wọ́n máa tún ti promote ẹ̀. So? Wo jọ́n tó lọ má fi tiẹ̀ kó bá mi sórí àsìkò tiẹ̀ ló tó yẹn gbàtà àsìkò tèmi bá tó ọlọ́run àfẹ́mi náà promotion. Àsìkò ti wọ ìgbà wo ló wá fẹ́ tó ṣé bá ti Jésù bá dé láti pẹ́ fẹ́ tó ni. Nísìnyí jàre má fi mi tẹ̀ kí mi jàre gbọ́kàn tí mo sọ fún ẹ. Oníkúdé wa àti gẹ́wọ̀n yẹn gbá mi ní mi gan ni mo sí ní wọn staff ní bíbá ẹjọ́ bá mi ní mẹ́ wọn promote mi wọn promote ẹ wá kí ló dé sórí tiwa wọn fi gba pààrọ̀ ni. Bọ́lẹ́sà mo wá ṣẹ̀ṣẹ̀ wá sùn kàkà mo sùn mo wá rí wípé wọn àtọ̀gá ń gbé nǹkan sí nǹkan ọlọ́run wọ́n ṣe nǹkan kan ní wọ́n gbé nǹkan sí nǹkan tó máa gbé nǹkan sí nǹkan ni ó ṣe jẹ́ pé òun nìkan ni ṣó mọ̀ ṣe ni kò sí tí kò mọ̀ nínú wípé mo hard working very very hard working èmi ni máa kọ́kọ́ dé ọ́fíìsì èmi náà ni mo máa gbẹ̀yìn síbí kí wá ló ṣẹlẹ̀. Jọ èmi ò sí bẹ́ẹ̀ nǹkan tó ń sọ yẹn kò tiẹ̀ yé mi rárá ṣé iṣẹ́ mi mo wá ṣe níbà iṣẹ́ mi dẹ̀ mo face nǹkan tó ń sọ yẹn kò sí nǹkan tó kàn mí jọ́ tó rọ náà má fi tiẹ̀ kó bá mi sórí àsìkò tiẹ̀ ló tó yẹn gbàtà àsìkò tèmi bá tó ọlọ́run àfẹ́mi náà promotion. yé Jésù mo ti ṣe mistake wọ́n ti mú wá fọ̀rọ̀ lọ kò tí ẹ̀ tí kan tó kàn mí wá láti tẹ̀ nìyẹn bó mo ti ní solution for life tèmi tó bá ti di ọ̀la yẹmi sí kò gbọ́ mi sórí nǹkan tí máa wọ̀ wá sí ọ́fíìsì yìí máa bá àdùnnà gbogbo ẹ mo máa fi orí rìn bí mo ṣe máa kó àyà mi lọ́la nǹkan tí máa wọ̀ wá ó máa bá àdùnnà mo lọ sọ́fíìsì ọ̀gá lọ sí ojú sí. ó dẹ̀ pé iṣẹ́ ẹ̀ kò ká ẹ lára nǹkan tó bá wá bíbá ẹ̀ kò ká ẹ lára wo jọ́n tó yọ lọ ìdí iṣẹ́ mi mo wà ó máa fi tiẹ̀ kó bá mi jọ́n tó yọ lọ máa fi gbogbo ẹjọ́ ìyàtọ̀ rẹ̀ máa fi tiẹ̀ kó bá mi jọ ìyànkan fẹ́ kí n tóbi pẹ̀lú ìbò yẹn wọ́n jọ́ jù jọ́ mo ṣe pọ́nrọ̀ rẹ̀ gidi sábà yẹmi ọkọ yẹmi bí ikọ́ tí mo sọ pé ìgbìmọ̀ yóò pẹ̀lú. Lovely. Lovely. What is it? Why are you smiling? Wọ́n mú rántí bàtà ṣe pàdé. Ìyàwó ẹgbẹ́ wọ́n ní ìyàwó lé mi máa fẹ́ sí wọn ní ẹ̀mí yóò tó kàn án I'm a boyfriend. Ṣé mo pé mo ní láti ṣàkọ? Tí mi bá ṣàkọ, wà ló ṣe fẹ́ mi? It's normal, it's okay. And I'm just happy today. Yes. For real. So, mo kàn.
Huh? What is it? Nigba? Ó lọ fẹ́ pa mí. I'm tired. Oh my God, right now, check out. Listen, right now, I'm so tired. And you know what? We're in office. Yeah. So, wow, long more I'm on show. No, baby. Maybe share the way. Share the way anytime. So, baby. Sure. Kí wá tó pé mo lọ ṣe dance kí bẹ̀rẹ̀ dé. Tí máa ní láti ẹ̀dẹ̀ kọ́ ni mo padà sí. Sorry. Iṣẹ́ mi wà lọ́tọ̀. Ọkọ mi wà lọ́tọ̀. Tí mi bá tọ́jú ọkọ mi kan ló máa tọ́jú ọkọ. So, nǹkan tó máa pẹ́ ni máa ṣe. One more. Sọlájú òun dẹ̀ bá lé mi jẹ́. Ọkọ mi. Wúrọ̀lá ló wá ṣe tó tóbi tí ó bá ń ṣe ọpẹ́lọpẹ́ Ọlọ́run àti wípé gateman torí ẹ tó rọ̀ṣẹ̀ wá sí hospital temperature ẹ̀ ti high jù náà kí ló ń rò tó bẹ́ẹ̀ sọ fún mi náà and one more thing tó máa sọ fún Wúrọ̀lá pẹ̀lú gbogbo àyẹ̀wò tí mo ṣe fún ẹ mo ti rí pé o ti taken yes it is about 2 months and 3 weeks yeah you are pregnant. Pregnant. How come? Jẹ́ kí n sọ fún ẹ how come kọ́ ni issue tó wà lẹ́yìn sí pẹ̀lú condition tó wà lẹ́yìn sí má ṣiṣẹ́ tó ní agbára gan because of your health tó ti gbọ́. I will try. Don't try your best nǹkan tí mo fẹ́ kó ṣe fún mi nìyẹn kó ṣe kí ni gbogbo stress ẹ wà ló ẹ wà limit ẹ because of your health. Ṣé mo ṣe lè rest this? No rest. Dó mo máa pa àwọn nurse mi fún ẹ kó wá check ẹ tí wọ́n fẹ́ medication ẹ kó take ẹ ṣùgbọ́n just feel relax. Yomi, sórí gbogbo nǹkan tó ṣe o mi ò rí ẹ báwí. Alright. Alright. Tèmi ni kó ṣàbà mi dáríjì. Wá nínú ọkàn ẹ kó bá mi dáríjì. Mommy, Sherry, in the first instance, mi ò bínú sí. Torí ká ní mò ń bínú sí mi. Mommy, mi ò ní ọ̀nà meeting at all. But mi ò lè gbọ́ pé kí n má jẹun. And ẹlẹ́ẹ̀kejì tó fẹ́ farapẹ́. Mommy, Sherry. Nísìnyí, ibi tó sọ dé gan, mo mọ̀ bẹ̀. Ṣé títí ọ̀rẹ́ ẹ̀ tó fún lóyún Fọlákẹ́mi? Àní kó ṣàtìrí bí jókòó nílé ẹ̀. Mi ò mind kò bá jẹ́ second wife mi ò mind ìfẹ́ àárọ̀ tó ní sí bá mi fi fẹ́ padà bá mi fi gbà torí Ọlọ́run kọjọ máa kọ́ ọmọ lùbọ́ nínú ilé ẹ̀ torí Ọlọ́run reason kan tí mo fi wá nìyẹn. Mommy, tí n bá get it right, ẹni ẹ̀ mind kí kọ́mọ yín jẹ́ second wife. Ó ti délẹ̀. Mami. Kí ni? Hello? Yes. I want to be our new meeting. Okay. It's alright. Gẹ́gẹ́ bí mọ́mí wúrà ṣe sọ mo fẹ́ kó forgive Wúràọlá ṣórí bó ṣe wà ṣórí àwọn ọmọdé ìsìn mo ṣe máa ń ṣe nìyẹn ṣé you get as a man to man just try and forgive her. Ẹ ká sùn mọ́ mi. Ẹ ká sùn mọ́. Ẹ rẹ̀ mọ́. Ẹ dúró má sọ mí sínú òkùnkùn Yọmí ṣé bó àti Lámilékan ẹni grudges Fọlákẹ́mi náà báwo ni ẹ̀rín ṣe tún wá pa wọ́n pọ̀. Mommy, Sherry,
nǹkan tó ṣẹlẹ̀ ni wípé nígbà tí à ń try láti bá Wúrọ̀lá sọ̀rọ̀ tàdé rí pé ọ̀rẹ́ wa nífẹ̀ẹ́ púpọ̀ Wúrọ̀lá kò dẹ̀ fẹ́ gbọ́ so ló mú wa dàbí ọgbọ́n ni èmi fi mú ìyàwó mi kó bí along pẹ̀lú Yọ̀mí kó máa ṣe bí girlfriend ẹ̀. Tí èèyàn kan bá ń pe ẹgbẹgbẹ̀rún èèyàn ní wèrè ṣé kò ti yẹ kó yé wa pé òun gan ló lórí wèrè? Yọ̀mí wo Wúrọ̀lá ò lè máa dẹ̀ ìbò kò lè sọ wá di wèrè. Tí a bá try láti ṣe gbá tí gbá náà ò bá ṣe irú gbá náà èèyàn máa ń fọ́ dànù ni adé wa owó àfihàn mi jẹ́ kọ́ ọmọ yẹn máa lọ́nlẹ̀ kó dẹ̀ wá obìnrin mi fẹ́ simple. Ó mọ ọkọ ẹ̀kọ́ tó ń dùn the fact pé gbogbo ọjọ́ ayé mi máa fi ń bá Ọlọ́run sọ̀rọ̀ máa ń kọ́ bí orin máa ń gbà ládùúgbò kó ló má jẹ́ kí n ṣìfẹ́. Nǹkan tí Wúrọ̀lá ń dánwò yìí. Ẹ̀gbọ́n kan ẹ dúró gbogbo wa la mọ̀ pé Wúrọ̀lá ò kì í ṣèyàn bẹ́ẹ̀ náà baby solution ni kò jẹ́ ká bá wọn wá. All this you are saying is not the solution. Báwo ṣe máa ṣe ní kó fìyàwó ẹ̀ lẹ̀? Gbogbo aláṣàmọ̀rú ìfẹ́ tó wà láàrin Wúrà àti Yọ̀mí. But well tó bá fi hàn pé ká bá wọn wá solution sí ìwọ náà suggest nǹkan tó rò ń pé ká ṣe sọ. Baby ó ṣe máa béèrè solution lọ́wọ́ mi ẹ̀yin méjèèjì lọkùnrin náà ẹ̀yin ló yẹ kẹ́ wá solution. Okay you know what ẹ jẹ́ ká fi Yọ̀mí sílẹ̀ báyìí let me and you discuss jẹ́ ká help one out èmi àti ẹ̀ la lè bá wọn wá solution sọ̀rọ̀ tó wà nílẹ̀ because Yọ̀mí is really confused now please. Ìkọ̀kan dẹ̀ sọ sí mi lọ́kàn bó ṣe ń sọ̀rọ̀ rẹ̀. Ṣé tẹ́ bá ní ìrò pé àdé àti ìfẹ́ mú wa ó lè díẹ̀ mo ń feel pé òun ló máa work. What is it? Ṣé ìwọ ló níṣẹ́ púpọ̀ láti ṣe èmi rò pé bóyá tá bá lè play ẹ̀ báyìí kí ìwọ àti Yọ̀mí kẹjọ máa ṣe bí lọ́kọ-láyà ká wá work ẹ̀ débi pé tí Wúrọ̀lá bá ń bọ̀ láti ọ́fíìsì akọ orí ẹ̀yin méjèèjì ni bóyá ibi tẹ́ ti ń ṣeré ìfẹ́ or something. I think with this idea ó máa jẹ́ kó ní second thought láti rò pé ọkọ òun ń lọ díẹ̀díẹ̀ lélẹ̀ irú nǹkan báyìí ó máa mú láti sit back láti fẹ́ gba ọkọ ẹ̀ padà. Baby èmi Yọ̀mí Wúrà irú solution wo nìyẹn? No ìyẹn ò lè work no ìyẹn ò lè work irú àwọn solution bẹ́ẹ̀ yẹn ó máa ń lẹ́yìn ni tí Wúrọ̀lá bá wá no baby kò lè work please. Stop thinking like that ó lè work just because àwa tá à ń ṣe àmọ́ pé a stage ẹ̀ ni ẹ kàn máa dọ́gbọ́n ṣe ni máa play along kò ní fọwọ́ kàn ẹ̀ ìwọ náà ò dẹ̀ ní make ẹ̀ ọ̀rẹ́ o before you know it a máa lè win ẹ̀ back padà fún ọ̀rẹ́ wa. Baby no. Don't try to be difficult ó máa work. Baby, I can't do that. I can't. Let's look for another thing, please. Irú bí wo làwọn pípì tún mú báyìí? Kí ni mò ń lò? AC, refrigerator, kí ni? Owó ti pọ̀ jù náà 10,000 lóṣù rẹ̀ ló ní sálárì mi. What's up, baby? Yeah, I'm fine. Ìgbọ̀nsẹ̀ kínkínní létí àwògbẹ̀kiri. Ṣé tí a bá tiẹ̀ wá nù kúrò, tójú bá kúrò, ṣọ́kàn lè kúrò ni? Ṣé kò sí ìgbà wo ló di jíò fàágùn tó bẹ̀rẹ̀ sí ní máa pọ̀pọ̀ kí ló dé? Bébí wo, ọ̀rọ̀ tá a sọ last time yẹn ni, ọ̀rọ̀ yẹn ń baffle mi gan. Ń fún mi concern báwo ni wàá ṣe ní kí èmi àti ọ̀rẹ́ ká máa jọ ṣe wọléwọ̀de kí ọ̀rẹ́ mi wá ká wa mọ́bẹ̀ kò make sense now baby just think of it kò make sense. Obìnrin try láti understand tí bá sọ fún ẹ pé kí ìwà àtọ̀rẹ́ mi kẹjọ máa ṣe kíní ẹ ó yẹ kí ìwọ mọ̀ pa stage ẹ ni actor ẹ ni ó yẹ kó understand and ìwọ tó jẹ́ girlfriend mi mo trust ẹ mo mọ̀ pé ò kí n ṣe obìnrin oníranú so èmi tí mò ń sọ pé kò ṣe nǹkan mo mọ̀ pé kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ ẹ kò fẹ́ máa dọ́gbọ́n ẹ̀ ni. Baby tá bá feel pé Wúrà máa change
tí kò bá change nǹkan ìbẹ̀rù ọ̀rọ̀ la máa ń mọ̀ náà. Òun jẹ́ kó mọ̀ pé mi tó ń wo master plan náà ni mi. When we get to that bridge, we will cross it. Trust me, I'm always on top of my game. Anyways, your wish is my command. Better. Anyways, baby, me, I'm not going no more. I'm gonna sleep here. Show me pé nǹkan tó fẹ́ kí n ṣe fọ́rọ̀ yẹn fake ni. So I'm just ṣe original sin. But wá call me ní fake yẹn náà bí mo yín máa ṣe. Ṣé you understand? So we rehearse it together. So I'm not going anywhere. No, don't start. Don't forget, I'm on my period. What period? Baby, stop. Don't give me that. Me, I'm not going no more. Jesus. Yes. Ọ̀rẹ́ mi, ṣe bá ṣe ṣe kan lánàá. I'm not going anywhere. Let me sleep so that you can teach me very well. Rárá o, mami. Bet, Yomi. Ìwọ àti Fọlákẹ́ mo rí àwọn méjèèjì, mami. Kò yé mi, ọ̀rọ̀ yóò yé mi. Oh, I see. Ọ̀rọ̀ tó sọ yẹn. Ó mean pé torí nǹkan tí orí ń jọ yẹn àbí? Mo ṣe bọ́ wá nulẹ̀ ń jọ yẹn. Á dàbí ọgbọ́n ni. Yomi! Ọ̀rẹ́ mi! Tèmi bàjẹ́. Ọmọ rere ọmọ alálùbáríkà. Ọmọ tó mọ̀ tọ́jú ọmọ rẹ̀. Kò mọ̀ ọ́ lò, ó yá gbà á lọ́wọ́ ẹ̀. Yomi! Wọ́n mi kú ní ìsẹ̀mọ́ àti ẹ̀. Yomi! Bet, ọjọ́ yẹn tí ọ̀rọ̀ yẹn ṣe ṣẹlẹ̀, ilé Ọlámilékan ni mo gbà lọ. Mi ì dẹ̀ rí àwọn méjèèjì níbẹ̀ rárá. Lóòótọ́, ó wá sọ́dọ̀ mi, àmọ́ kó tó dọ́dọ̀ mi, ọ̀rẹ́ mi àti ìyàwó mi wọ́n ti wà lọ́dọ̀ mi. Níbi tá ti ń sọ̀rọ̀ lọ́wọ́, ọkọ ẹ̀gbọ́n ló rí ẹ látọjú window, òun ló pè mí ṣàkíyèsí pé ó ti dé. So àwa dàbí ọgbọ́n, mo ní kí àwọn méjèèjì kó fara pamọ́ sínú ilé náà. Then ìwọ wọlé, ó ṣàlàyé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ fún mi. Ní kété tó lọ báyìí ni mo pe àwọn náà jáde láti finalize nǹkan tá à ń sọ. Jọ̀wọ́ra, kí ni mo gbọ́npò ń sọ jáde lẹ́nu yẹn? Tí bá gbọ́ ẹ dáadáa, òun jẹ́ láti sọ fún mi pé orí girlfriend mi pẹ̀lú Yomi ọ̀rẹ́ mi. Kò ṣe pé bí mo rí wọn nìkan. Tí mo ṣe bá wọn ò dáa. Báyìí ni mo ṣe bá wọn. Mi ní gbà, ọ̀rẹ́ mi dá mi. Ọ̀rẹ́ mi dá mi, mi ní gbà. Orí ọ̀rẹ́ mi Yomi pẹ̀lú girlfriend ti tèmi. Yomi ń bá girlfriend mi ṣe rubbish tó dẹ̀ mọ̀ pé mo fẹ́ fẹ́ ọmọ yìí ni. No, kò possible. Ọ̀rẹ́ tí ò betray ẹnìkan. Yomi stab me from behind ni. Ẹni tí mo finú tọ́. Ó wá jẹ́ ìyàwó ti tèmi. Ló ń bá ṣe ranù. Má jẹ́ kí Yomi mọ̀ wípé ogun àdùbí ni kò ń ṣe ìtàn tí ọmọ ogún ọdún lè pa. Ọlámilékan láti wá nǹkan ṣe sí. Nítorí mi ò ní gbà. Mi ò ní gbà o. Búra. Maria later. Mo ti ń ṣe nǹkan sí lọ́wọ́lọ́wọ́ báyìí. Mo ń ṣe nǹkan sí lọ́wọ́lọ́wọ́ báyìí. It's a long time. Come on, man. Good acting. Àgọ́gbọ́ ìṣẹ̀lẹ̀. Ọmọ mi gbọ́dọ̀ máa kú fún ṣùgbọ́n àwọn tó láìkì lọ́bẹ̀ yẹn irọ́ náà la máa fi ń tún wọn jẹ. Irọ́ ló láì. Ẹ dúró, ṣé ọ̀rẹ́ mi ò ní lọ ṣe ra ẹ̀ léṣe báyìí? Mi ìfẹ́ nǹkan tó máa hurt ọ̀rẹ́ mi o. Lọ́pọ̀ ṣe rẹ̀ léṣe bíi ti báwo. Ẹni tí ó fojú ara ẹ̀ rẹ́yìn méjèèjì papọ̀ tó dẹ̀ lè start mọ́tò ẹ̀ láti ilé tó drive dé bíbá ẹ jọ tó bá máa ṣe rẹ̀ léṣe ṣé kò ti ní ṣe rẹ̀ léṣe sọ́nà irú yẹn kò lè ṣe rẹ̀ léṣe rárá. No, kò lè wọ́n tara ẹ̀ bí ti báwo. So for the next 1 month mo ti gba ilé ìfìmọ̀ iṣẹ́ so mo máa fi monitor ẹ̀. Agbọ́n. I trust you. That's okay. And mind you, ṣé gbogbo àwọn tricks tá à ń ṣe àwọn movie tá à ń produce yìí mo máa fẹ́ kó try láti máa reduce ẹ̀ tó bá ti kú àti ìyàwó mi lọ́dà máa máa handle ẹ̀ o because ó ń dùn mí mi fi bẹ́ẹ̀ fi taratara láìkí ẹ̀. Gbogbo nǹkan mi nǹkan ẹ náà ni. Irọ́ orí ti yẹ kó díẹ̀ a máa ṣe díẹ̀ ṣó ti yẹ. Ó yàtọ̀ ìyàwó tó ń lélẹ̀ so díẹ̀ ṣó ti yẹ mi fẹ́ wà láò. So lẹ́yìn eléyìí sẹ́yìn what next?
o ní láti jẹ́ kí n mọ̀ wọn ìgbà tí wọ́n máa wálé so a máa lè tún wá continue gbogbo acting tá à ń ṣe káwá tún dàbọ̀ lẹ́lẹ̀ tí yín náà àbí báwo. ọ ìyẹn ṣe méjì wọn máa kéèpẹ wọn jẹ kó mọ bẹ́ẹ̀ lọ. Okay. so papa bó ṣayé náà. àwọn tí wà ẹjọ́ tó ń bọ̀ ọ ti wà. ní àfikún máa ṣe rí oyún tó wà nínú ẹ̀ oyún mi ni èmi ni mo fún ìyàwó mi lóyún. Lẹ́kan Fọlákẹ́mi ẹ ṣe nǹkan tó tó yìí ní agbára Ọlọ́run létí inú ò ní dàrú o. Àmín. ẹ tó máa dàbẹ̀rù bá Ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ rí lágbára ẹ máa wá bára yín kalẹ̀ báyìí ní lágbára Ọlọ́run. Yọ̀mí mo dúpẹ́ o mo dúpẹ́ lọ́wọ́ ẹ o. Iná ń jó ní Ṣakí òfòṣẹ́ nígbò o ará Ògbómọ̀ṣọ́ ní kàn kí n kú ewu. Ó yá wúrà ọlá dìde gbéra lẹ̀. Wọ́n á dìmọ̀ ọkọ ẹ̀ kó ṣe nǹkan tó yẹ kó ṣe with respect pẹ̀lú dìmọ̀ ọkọ ẹ̀ kó bẹ́ẹ̀ kó dáríjì ẹ̀ jọ. Ọkọ mi má bínú. Ní kó dáríjì ẹ̀. I'm sorry. Ẹ ṣé o, God bless you real good o. Ọ̀rẹ́ gidi ni yín o. You're welcome. Just keep it up. Keep it up, man. Bó ṣe lọ nìyẹn o, àbí clear feeling story yẹn. In fact interesting. Mo like ẹ̀ gan ni àbí kí ló fi. Yes, story wa okay. But gẹ́gẹ́ bí iṣẹ́ ti tèmi as a director àbúrò yín tẹ ní pé ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ sí ó yẹ kẹ́ ẹ tún sọ fún kó padà lọ bá ọ̀gá ẹ̀ yẹn kó jẹ́ kó mọ̀ pé èèyàn ò kí ń ṣe bẹ́ẹ̀ yẹn because torí ìfẹ́nu tiwọn wọ́n kàn lọ da ilé ọmọ ọlọ́mọ rú báyẹn mi ò believe pé kí story yẹn end bẹ́ẹ̀ yẹn. Yeah, good idea lè ní bẹ́ẹ̀. Reason tí mo fi ń pè ní director náà nìyẹn ṣe get so kò sí problem àwọn àkọ́tà máa ṣe sí lórí ìpààyàn. Ẹ sà ṣẹ́rí gẹ́gẹ́ bí iṣẹ́ tèmi as production manager ìnáwó ò pé story ó wà òkè ni tàbá fẹ́ yà máa ní àwọn equipment ó wà òkè dáadáa. Project yes so project la máa yà wàá máa yàrá àwọn project báyìí ó bá gba equipment ó wà òkè a gbọ́dọ̀ gba àwọn crew náà tó mọ iṣẹ́ tán lè handle project báyìí like DOP so a lè pe Yomi Ọláníwájú popularly known as AV1 so yẹn tàbá pé àwọn yẹn sìn àwọn kó àwọn èèyàn náà ṣòdì so a lè ṣiṣẹ́ yẹn nǹkan tí mi rí mẹ́rin as PM. Èmi náà mọ̀ pé ẹ̀yà máa ní capital àbí you're talking about capital àbí ó ní àwọn fíìmù kan tí mo wò reason tí mo fi pe director mi náà nìyẹn pé tó máa ń bọ̀ kó bá mi mú play kan dání mo máa ń gbádùn iṣẹ́ wọn gan ni ṣe àwọn iṣẹ́ kan wà tèmi náà ti wù ṣùgbọ́n ò pé tẹ́lẹ̀ máa wà okay tó lè handle ṣe yẹn àti tó tí mo fẹ́ sọ fún yín Ọlọ́run wájú lẹ́nu máa lọ lágbára Ọlọ́run ní agbára Ọlọ́run orúkọ yín á máa lòkè sí ni o Mr Creativity tí ẹ̀ ń jẹ́ yẹn kò ní wálẹ̀ o bí mo lè ṣe máa wò tí máa wo fíìmù tó mi máa wo àwọn list àwọn orúkọ àwọn crew bíi makeup PM DOP mo máa ń like àwọn makeup yín there is one makeup tó popular time mi tí mo máa wọ́n pé gẹ́yìn bí Agbémisọ́lá then there's one PM náà one guy báyìí tó ń pè bí honest àbí kò mo ṣáà máa wo crew yín bẹ́ẹ̀. ẹ máa wo caption lóòótọ́. mo máa wo bẹ́ẹ̀ ṣe mo need àwọn guys yẹn because iṣẹ́ tí mo wò last ó make sense. Any problem. Ṣé gbogbo àwọn crew yẹn àjọ ń ṣiṣẹ́ papọ̀ náà ni àwọn kan tún lọ fún project kan ni so ilé ìta tó fẹ́ ṣe náà a máa jọ ṣe papọ̀. Olúwa gbà fún wa ṣe lágbára Ọlọ́run bẹ́ẹ̀ kí ní step tàbí take àbí kí lè fi balẹ̀ ṣe báyìí. So owó yẹn náà ni kókó ń sìn cause tábà rí owó yẹn tábà pa àwọn tájú máa ń ṣe like script writer and other things tó bá kù. Oh, you mean capital abi? Yes sir. No ṣe problem now. Let me see by next week lágbára Ọlọ́run aláti yìí máa dùn ní. Next week abi? Lágbára Ọlọ́run. No problem. Àgbọ̀yà ni yín nítorí ìfẹ́ inú sí yẹn dẹ̀ pa ilé mi jẹ́ ṣé wọ́n ràn yín sí mi. Ẹ wá gbélé tó ṣì lé mi lọ́wọ́ ẹ lé ọkọ mi jáde síta mi ní fọ́ọ̀gì yín ẹ̀yin àgbàyà òṣì ṣé ilé tàtẹ̀ gbà tẹ́ fún mi. Orí mi ṣe bẹ́ẹ̀ fi ṣe mí ni mo pé kà ní gba lẹ́tà ó ṣé ìwọ náà ti wá rí bó ṣe máa ń yẹ ọmọbìnrin sí ọmọ tóbi bá sọ̀rọ̀ tó fetí sílẹ̀ tó gbọ́ nǹkan tóbi ń sọ tó gbọ́ràn sẹ́gbọ́n ẹlẹ́nu tó tún fi ṣe wọ́n lè ṣe wàhálà àwọn tó tún fi sílẹ̀ ń sìn
ṣé o náà rí pé ó máa ń dùn ṣòrí gbígbé ìyàwó ẹ̀ ṣe wá padà sí ṣòrí bó ṣe dùn mọ́ ẹ bó ṣe dùn mọ́ gbogbo wa nù sìn ṣòrí ṣé wọ́n ti rí pé wọ́n náà enjoy matrimonial kìíní ẹ̀ ń sìn tọ́ba ní báwo ló ṣe máa rí bó ṣe máa rí gẹ́lẹ́ ni bàtà sọ fún ẹgbà yẹn ojú ẹ̀ wà lókè kìíní kan iṣẹ́ ni ju gbogbo ẹ̀ lọ Ọlọ́run ṣàṣẹ ṣe bíi supermarket ló fẹ́. bẹ́ẹ̀ ni mà. lágbára Ọlọ́run ẹ̀gbọ́n ti promise mi náà lè máa kó part tèmi láìpẹ́ láì jìnnà wọ́n á open supermarket yẹn. o ṣe fi ṣe wọn yẹn lẹ o ti dáa bẹ́ẹ̀ o wọn náà wàá rí ìgbà ọ̀tun nínú ayé ẹ̀ sìn àsìkò change la wà ìwọ náà lè ti change wàá ríran wò wàá rí gbogbo nǹkan máa change for good fún ẹni lágbára náà. ok ẹ ṣé mọ́ mi ẹ ṣé mo dúpẹ́ mà mami ó ga o ṣé pé ní ayé tá a wáyé àwọn èèyàn burúkú ló pọ̀ jù bẹ́ẹ̀. èmi believe pé bóyá as a young girl pé mo wà fortunate mo níṣẹ́ tó dá lọ́wọ́. aṣọ́gá mi fẹ́ fẹ́ mi torí pé ọ̀gá mi fẹ́ fẹ́ mi ló ṣe ṣe gbogbo nǹkan tó ṣe fún mi. wọ́n dẹ̀ bà marriage mi jẹ́. ilé ara ẹ̀ ló bàjẹ́ kò ní rí ilé ọmọ tèmi bàjẹ́ lágbára Ọlọ́run ilé a máa dùn ní oyin ló máa wọnú ilé lágbára Ọlọ́run. mami gba ní kí n máa expect a lot. wúrà ọ̀la ṣùgbọ́n àlà promise ok láìpẹ́ láì jìnnà ní agbára Ọlọ́run wàá máa gbọ́ alert gbàngàn láìpẹ́. àwọn mi ṣe ọkọ ilé ẹ̀tọ́ lọ́run ti dìmú kò ní dàrú lágbára náà ju gbogbo ẹ̀ lọ ìtọ́jú ọkọ ìtọ́jú lédè ìdánwò ẹ̀ Ọlọ́run á bá mi fi ọmọ alálùbáríkà sáárín ẹ̀yin méjèèjì ọmọ tá a bá yín kalẹ̀ akóredé ọmọ akórewá ọmọ Ọlọ́run á bá mi fi sí yín láàrin. mo fẹ́ kó jẹ́ àwòkọ́ṣe rere fún àwọn obìnrin tó wà níta kó máa fi tọrọ lọ́wọ́ Ọlọ́run pé ọmọ èèyàn kọ lẹ́kọ̀ọ́ ó dẹ̀ gbẹ̀kọ́ lé ọ̀lẹ́ ọkọ mi bó ṣe jẹ́ ni beauty combines with good character nǹkan ńlá ni o. láti ẹ̀ ṣe kókó. so lẹ́yìn gbogbo test kí ni dókítà wá sọ. ẹ̀gbọ́n mi wá discover pé mo ti lóyún bẹ́ẹ̀ ṣó mọ̀ nǹkan mi ò kọ́kọ́ believe. kí ló tó bí. because àṣekínì you're not God. now listen. Shori, I noticed the boy saw me really was surprised. Ẹ̀gbọ́n ẹ̀ ti actually pè mí to do it because me jẹ́ kó gbádùn pẹ̀lú àwọn ọmọ ọmọ lókè fún kí ló ṣẹlẹ̀. Ìgbà tó yà ọ́ ní sọ̀rọ̀ kí n jẹ́ kó dé kí n gbọ́ láti ẹnu ọmọ lónìí kó sáà mi kó tẹ́lẹ̀ sẹ́. And he told me that you're carrying our baby. And I'm so proud of you. Trust me. You know, what's in there, so. So baby, báwo ni ṣe Listen. Sure. By time to do which I'm double sure which turns in. No, just one. Tell me about something. Everything not a good not a good. No, baby, Drew, now. Ṣé mo ní ṣiṣẹ́? Ṣé mi ńkọ́? How should mo go to myself? To the promote promise of my she one big supermarket and all that for you. And listen, sure for now, huh? Oh, need to share. We come to my stress pẹ̀lú baby mi. You fair. Do you understand? Work on my son. My job, my G. We come to bá fẹ́, my son. Magba made for him. Don't take care. Yeah. No, baby, my ṣiṣẹ́ mi. Oh, Bobby. Oh, mo tó ṣe. That big supermarket in the Of course. Why she? She is. Until you about to pay maybe the 4th or the 5th month, you have to travel out. You know, I'll be more abroad. Now listen, should to buy a piano pitch to back on again. I can't want live for like 2 years. That's told you. So, don't try to tell me mini shirt to my pay 2 years. Baby, no, I can't do that. What for salary? Mine. Huh? Ole. I don't want my phone salary every don't worry. Are you serious? Yeah. Kódà kó ní ọmọ ọdún 20 billion wọn tó ẹ láti tọ́jú àwọn obìnrin. So I'm saying àwọn kan lásán iṣẹ́ ni wọ́n máa ní. Oh, ṣé o rántí pé mọ́mí la máa fún mi. Oh well.
tó wá fún ẹ lówó èèyàn affect tó ní fẹ́ fún ẹ. Oúnjẹ ọmọ àti oúnjẹ ọkọ nílé. So, I'm going to share your answer. I don't know, tell me. Let's go inside. So what do you know? Baby, let's go, Joe. I need more. You know what? Ọ̀rẹ́ má dà mí, mo finú tán. Jọ̀wọ́ má dà mí, mo finú tán. Ọ̀rẹ́ mo finú tán. Kíni lẹ́yìn ó lè fẹ́ ẹ̀gún sọ́wọ́. Ẹni àfọ̀rọ̀lọ̀ ó lè jẹ́lé nìní ẹni ayé nìyẹn. Ọ̀rẹ́ mi ẹ̀sọ̀ láyé o. Ọ̀rẹ́ má dà mí, mo finú tán. Jọ̀wọ́ má dà mí, mo finú tán. Ọ̀rẹ́ mi má dà mí, mo finú tán. Ọ̀rẹ́ má dà mí, mo finú tán. Ẹ̀kúlé lọ́tà wà, ilé làṣẹ ní gbé. Ẹ̀kúlé lọ́tà wà, ilé làṣẹ ní gbé. Ẹni agbójú òkúlé kò jẹ́ ní àgbà ó, bí kúlé ò pa ni, tòde ò lè pa ni. Ọ̀rẹ́ má dà mí.